iyyakum. gbogbo àwọn ìlú yìí tẹ́ ti lọ pàápàá jùlọ ní Saudi, ní Mecca, àwọn àfáà wo ló jẹ́ pé ẹ ní direct contact pẹ̀lú wọn, wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ ní àwọn ìlú yìí? Naam, nínú àwọn tí Allah kádàrá pé kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa tó jẹ́ pé alhamdulillah èmi náà lè fọ́ sọ́yà rẹ̀ mo sì ń sọ ibẹ̀ ni bàbá wa tí wọ́n sì ń bẹ láyé dìsìn Sheikh Abdulrahman Ali Hudhaifi. Sheikh Abdulrahman Ali Hudhaifi wọ́n jẹ́ olùkọ́ ní Jami'a Islamiyya gangan. Wọ́n tún wá ní àwọn halakot tàti mọ́ jókòó tí a bá ní a ní halakọ̀ Qur'an Karim ọ̀dọ̀ wọn ní mo ti wọ́n ní ọ̀yà anta ikra so mo sì bẹ̀rẹ̀ sí ma kí suratul Fatiha mo kàdé bí kan wọ́n ní hasbuk wọ́n tún bọ́ sórí ẹlòmí nínú àwọn olùkọ́ tí wọ́n hàn tí mo kí lọ́wọ́ bákan náà ó ní Sheikh Muhammad Mahmud Al-Mukhtar Al-Shinqiti ana ti wà ní ayat kibar ulama ní ìsìn so ana kọ́mi Jami'a sa wọ́n ti wà ní Masjid Nabawi tí wọ́n ṣe kíni o tí wọ́n tó kọ́ ní ẹ̀kọ́ darsa bákan náà ni baba Sheikh Abaki Jazairi kí wọ́n tó kú halqa wọn ana jòrò kọ́ ní Jami'a Islamiyya tẹ́lẹ̀ wọ́n tó wà ní halqa nínú Madina ẹ̀kọ́ kalama lọ sí tiwọn ní ọwọ́ rọ̀lẹ́ tabati kásìrì tán bákan náà Sheikh Atiyya Salim Atiyya ana ti kú àwọn ni wọ́n parí in tó ṣẹ́kù níbi tírà Adwaul Bayan fún Sheikh Shinqiti ana máa ń ṣe olùkọ́ nínú Masjid Nabawi a máa ń jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan níbi halakọ́ọ̀tì wọn látọ̀rí pé sẹ̀kọ́ máa kẹ́kọ̀ọ́ tó bọ̀ láti inú yunifásitì so torí pé distance ibẹ̀ láàrin Jami'a Islamiyya sí Masjid Nabawi distance tó gùn ni so ìgbà tá a bá tó ra ìlànà máa ń jókòó ní ibẹ̀ ìyẹn ní Madina so tó bá jẹ́ pé Makka ni alhamdulillahi rabbil alamin àwọn olùkọ́ tá a jókòó wájú náà pọ̀ nínú wọn ni àwọn àyímà tí wọ́n ń ṣáájú kírun fún àwọn èèyàn ní Masjidi Al-Haram Al-Kabir ari fadatu Sheikh Dr. Al-Humaid Muhammad Salih Humaid so náà àwọn olùkọ́ tí wọ́n kọ́ mi ní halqa ni bákan náà wọ́n tún ní Sheikh Abdulaziz Al-Humaidi àwọn kọ́ mi àti ẹ̀jẹ̀ jẹ́ àmìtù níbi Ma'had Al-Ali tí mo ti kẹ́kọ̀ọ́ níwọ̀n tí wọ́n tún kọ́ mi náà tálọ̀ ní mo gbajúgbajà wọn ni Sheikh Ali Jureisha Dr. Ali Jureisha ó jẹ́ mustashar fún hukuma Misra so wọ́n teach wọ́n kọ́ wa ní ẹ̀kọ́ náà ti ń ṣe olùkọ́ ìyẹn ní ìgboro Maka so Muhammad ní ìgboro Maka àwọn tí akẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ wọn ni àwọn kan wà academy àwọn kan tó ń pètò Masjidi An-Nabawi òun ni àti kọ́ halakot ní àjókòó lọ́dọ̀ wọn àwọn tí a máa ń wá síbẹ̀ yẹn so ẹnu wọn ni náà tí mo tún jókòó níwájú wọn níbi halakọ wọn ni Sheikh Muhammad Salih Al-Uthaymin Mashallah Sheikh Muhammad Salih Al-Uthaymin aláwọ̀ ní kí ní tààfẹ́ pẹ̀lú wọn púpọ̀ gidi gan so wọ́n máa ń wá ashara awakhir tó bá parí Ramadan Makkah ni bàbá ti lọ so wọ́n bá máa jókòó níwájú wọn wọ́n máa sí halakot al-ilmiya wọ́n máa sí bákan náà ni Sheikh Muhammad Salih Al-Luhaydan àná náà tí mo jókòó ní halakọ wọn tí mo ti jàǹfààní ìmọ̀ wọn ò nìyẹn so kí Allah kó bá ní sanwó-ní bẹ́ẹ̀ náà ni bàbá Bin Baz Sheikh Abdulaziz Bin Baz sọ àwọn tí Allah kádà pé jókòó níwájú wọn tí mo kẹ́kọ̀ọ́ níwájú àti ẹ̀ máa ń sunlé bàbá Bin Baz nígbà tí a wà ní ọ̀hún yẹn náà.